àtìdé bá ṣe ń dé àti bàbá ṣe ń bọ̀ àwàrà múgbòròdù àti ti dé Luther Swimmer Record International agbẹ́sà ní gbogbo àgbáyé káfàtà ìtààmúwá lọ́tẹ̀ yìí òun ni ọdún ìgúnnukó ti orílẹ̀ Ìgànmú àti ṣe volume 1 ó ti jáde ní Ìje volume 2 ló fẹ́ jáde yìí ẹ jẹ́ ká máa gbádùn ẹ̀ bọ̀ ọdún ìgúnnukó ti orílẹ̀ Ìgànmú ní Ọjọ́rá land ní ìpínlẹ̀ Èkó ibi tí ìyá wa Ṣakira Ògúndáyéró tí wọ́n ti ń jẹ ìyá òòṣà gbogbo bọ́ èjò yẹn wọ́tá lè máa mú wá nínú fọ́nrán tẹ̀ ń wò lọ́wọ́lọ́wọ́ yìí. Ìyá wa Ṣakira Ògúndáyéró àwọn ni wọ́n fún àwọn igun àtàwọn onílù àwọn ni wọ́n fún wọn ní owó lẹ́ẹ̀kan tí wọ́n fẹ́ jẹ ìyẹ́ òòṣà lénìí. ẹ rí i pé àwọn ọmọ onígunukó lẹ́rí tí wọ́n ti lọ wúgi igi lẹ́rí tí wọ́n wọ́bọ̀ láti gbó ògúnnu yìí àti kékeré ni ìmàlẹ́ ti ń kọ́ ọmọ ẹ̀ lásọ̀ àti kékeré ni onígunukó náà tó ti ń kọ́ ọmọ ní ìṣe àti bí wọ́n ṣe ń ṣe ẹ̀sìn àti àṣà ti ìgunukó ẹ jẹ́ ká máa gbádùn ẹ̀ bọ̀ kò ní bàjẹ́ orílẹ̀ Ìgànmú la wà níbi tá a ti ń ṣe ọdún ìgunukó èyí ní Ìje ti ọdún ìgunukó. ẹ rí i pé àwọn ògúnnukó ti ń bẹ̀ sí jáde níkànkọ́ ìjèjì báyìí. ẹ rí i pé àwọn ògúnnukó ti bẹ̀rẹ̀ sí ní dára lóríṣiríṣi ijó tí ń lọ. ẹ rí bí ìgúnnukó bó ṣe ń lọ wọ́n yìí máa ń ṣe tí òyò kì í kó wọn yẹn láti pé láti kékeré ni oníṣẹ̀ṣe náà ti ń kọ́ ọmọ ní eré torí bí èèyàn kan bá dá irú àrà bẹ́ẹ̀
òyì á kó á ṣubú ṣùgbọ́n ìgúnnukó kò ṣubú rí á jọjọjọ wọn á lọ́lọ́ wọn á yí nǹkan kò dẹ̀ ní ṣe wọ́n mo tó ti mọ́ lára láti lẹ̀ ní ìṣẹ̀dá dẹ̀ tí wọ́n nìyẹn. òòṣà ìgúnnukó jẹ́ òòṣà ńlá òun láti gbọ́ lẹ́tẹ̀nu bàbá tó jẹ́ ìdáàsò ti orílẹ̀ Ìgànmú yìí torí tí wọ́n bá ti ṣe ọdún ìgúnnukó yìí ẹ rí i pé wọ́n máa ń lọ sígbò wugi wọ́n á wugi wọ́n bá ti ń wọ́gi yẹn ńlẹ̀ gbogbo ẹ̀sán tó wà ń lù á kó gbogbo ẹ̀ lọ́wọ́ wátá ikú á lọ àrùn á lọ àṣírí á lọ àlẹ́ ìbá àfàwọ̀tò á lọ ìgúnnukó tó wá jáde á ṣe ìwúre fún wọn á ṣàdúrà ọ̀nà wọn á ṣí ọ̀nà àlà ìlú àtùbà àtúnṣe ìwọ́n tá a fi ń ṣe gbogbo kinní yìí lọ́dọọdún nìyẹn ìyẹn làwọn òfẹ́ kọ́ parẹ́ nílé iṣẹ́ wa ń bí Odun Record International láti mú wa lóòrèkóòrè kí àwọn ọmọ tó wọ́n jẹ́ onígúnnukó kọ́ lè máa mọ bó ṣe ń lọ kọ́ má gbé ìṣẹ̀ṣe wọn bá ṣe mú tẹlẹ́gún wá à ń mú ti ìgúnnukó wá à ń mú ti gẹ̀lẹ̀dẹ̀ wá gbogbo àwọn ṣẹṣẹ òun là mú wá nílé iṣẹ́ wa ń bí kódà gan wa ti mú ẹ̀yọ̀ wá ìsọpẹ́tọ̀ gan wa ti mú wá gbogbo ẹ̀ là ń gbé lárugẹ nílé iṣẹ́ wa ń bí yìí la fi sọ pé kí gbogbo yín kẹ́ máa subscribe sórí YouTube channel wa Lotus TVC ẹ like ẹ kẹ́ subscribe síbẹ̀ ẹ máa gbádùn wa káàkiri gbogbo àgbáyé ni. ẹ rí bí ìgúnnukó ṣe ń lọ ẹ rí bó ṣe ń lọ. bá a ṣe ń rí ìgúnnukó tó jẹ́ èso àwọn èyí tó ga iná ń pè léso àti orí tètè ń jí ìyẹn àwọn làwọn kéékèèké ìgbọ́n eré tó wà lára gbogbo wọn eré kékeré kọ́ ẹ rí pé àwọn méjì tó wà ń ta yìí wọ́n ní èso bẹ́ẹ̀ ni wọ́n ní tètè ń jí tí aṣọ wọn bára wọn dọ́gba a lè sọ pé ìyá àtọmọ. ìgúnnukó lẹ́rí tó ti bẹ̀ sí ní kí àwọn èèyàn tí wọ́n wà níkàlẹ̀ ní ojú àpò tó ń ṣe ìwúre fún wọn yìí tí wọ́n ń fún lówó ọdún tí wọ́n ń kí káàbọ̀. ẹ bá ń kẹ́ etí sí àwọn orin tí wọ́n ń kọ níbi ọdún ìgúnnukó yẹn rí pé àdúrà ní gbogbo ẹ̀ máa ń jẹ́ ìwúre ní gbogbo ẹ̀ máa ń jẹ́ àwa lọ rẹ àwa bọ̀ rẹ ẹni bá pé ká má bọ̀ láàrin dé bá. bákan náà ni à ń gbádùn ijó àwọn ìgúnnukó lóríṣiríṣi ijó lónìrànràn ẹ̀rí bí wọ́n ṣe ń lọ látàárọ̀ kéèyàn kan lọ irú ẹ̀ tí ò bá ní gbókìtì ìgbàgúnnukó òòṣà ni kò lè ṣubú láéláé. ṣe rí tètè ń jí náà bó ṣe ń lọ. rí bí ijó ṣe ń lọ lẹ́sẹ̀ àwọn ògúnnukó.
yóò ṣàlàyé tí wọ́n ń jó yìí olóyè tuntun. ẹ rí i pé Ìgúnnukó sì ń lọ wọ́n sì ń jó ijó ń lọ lóríṣiríṣi bẹ́ẹ̀ ni orin ń lọ lóríṣiríṣi ní orílẹ̀ Ìgànmú. àtòrílé àtàlejò wọ́n lè káàbọ̀ o. Ògúnfọ̀ ti Ìgúnnukó òun ni ẹ̀ ń gbọ́ yìí. àtòrílé àtàlejò wọ́n lè kú ilé o. ọlátàrún àbọ̀ àwọn rèé o. wọ́n ní ṣé gbogbo ní àyàtà láfíà làwọn bá yín. adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run adúpẹ́ lọ́wọ́ mọ̀ ní. ọlọ́run dúpẹ́ àwọn dúpẹ́. ọlákèyí tó gégi lọ́dún yìí á tún padà gé bẹ́ẹ̀ míì lágbára ọlọ́run tó bá dọdún tó ń bọ̀ nínú owó ni gbogbo yìí ti máa mówó tẹ máa ná fóun Ìgúnnukó o. wọ́n ní ibikíbi tí gbogbo yìí tẹ ti ń mówó tẹ ná fóun Ìgúnnukó ayé ò ní bẹ́ẹ̀ gidi náà bẹ̀rẹ̀. wọ́n ní tí gbogbo yín bá ti ń ṣòro kan á dẹ̀ máa dirú digba fún yín ni o. wọ́n ní dẹni gbogbo nǹkan tí àwọn èèyàn máa ń ṣe wọ́n ní tí èèyàn bá jẹ gbèsè kò ní bá ń bẹ̀ o. látòrí Àlùwò níwòyí Ìyéṣà Sóńjó Ṣáàbà Sóníyàn Súmọ́sún Akọ́jà Ọlọ́pàá Yálóde àti gbogbo olóyè pátá Ìgúnnukó ọ̀dẹ̀ ìgbéyàwó ọ̀dẹ̀ ẹ rí i pé Ìgúnnukó ṣe àdúrà fún gbogbo àwọn olóyè tó wà nínú Ìgúnnukó nínú ẹgbẹ́ ti ọmọ Ìgúnnukó bí àwọn eléégún ṣe ní olóyè bẹ́ẹ̀ ni àwọn Ìgúnnukó ni wọ́n ní àwọn olóyè gbogbo àwọn olóyè ilẹ̀ ti gbọ́ lẹ́tẹ̀ẹ́nu gbogbo tí Ìgúnnukó ṣe àdúrà fún gbogbo wọn tí gbogbo ẹ̀ tó sọ jáde.
lóhùn. Ẹ̀jẹ̀ dáwọn lóhùn ọlọ́pàá kọ́dà yọ kó yan ṣu. Ìyẹn ẹgbẹ́ ọgọ́rin wọ́n lè dáwọn ẹ̀dá. Ìyàlú fóònù níwòye ọgọ́ èbè. Tèwọ́ méjì àjẹ́ àjòjò ní ọ̀pẹ́ ìfúnná òjìyà. Èjìyà àkẹ́jù òjìyà. Òkòlù bàjìyà àjòjò. Àmì ọ̀pẹ̀dù náà màjìyà yá. Ẹ̀dù náà màjìyà náà. Òkòlù bàjìyà àjòjò. Àmì ọ̀pẹ̀dù náà òjìyà. Orin ìgúnnukọ́rọ̀ à ń gbádùn lẹ́nu ẹnu àwọn ìyá wa yìí tí wọ́n kọ lóríṣiríṣi. Wọ́n kọ orin, wọ́n fi tápà kọ, wọ́n tún fi Yorùbá náà kọ, gbogbo ẹ̀ ni wọ́n kọ papọ̀ tí gbogbo ẹ̀ ń dún tó ń dùn. Ẹja máa gbádùn rẹ̀ bọ̀. Ìkòkò ń dún, bẹ̀m̀bẹ̀ náà ń dún, gbogbo ẹ̀ wá ń dún papọ̀. Ọdún ń dùn, ó ń dún. Àmì àṣẹ.
àkàrà òyìnbó ti ọdún òun lẹ́rí tí àwọn ọmọ onígunukó tí wọ́n fẹ́ gé yìí. a kí Alhaji Hashimiu Ìdáàsó ti Ìjẹ̀dẹ̀tẹ̀dó ẹ kú àdúró tí a kú ọdún a kú ìyèdún. ìyá òòṣà lẹ́ni tí wọ́n ná owó fún àwọn tó ń kọrin ìgúnnukú àti àwọn tó ń lùlù yìí. èyí ọba ẹ kú ìnáwó ẹ kú ọdún ẹ kú ìyèdún oyè àmọ́rí o àjẹgbọ́ àjẹtọ́ ló máa jẹ́. Alhaji Hashimiu Ìdáàsó ti Ìjẹ̀dẹ̀tẹ̀dó ẹ kú ìfìdíbalẹ̀ ń bẹ̀ o a kú ọdún a kú ìyèdún. ìgúnnukó lórí tó ti bẹ̀rẹ̀ sí ní jó yìí ẹ rí pé ìfọ̀kànbalẹ̀ ó wà ní agbo ìgúnnukó lọ́wọ́lọ́wọ́ báyìí wo oníkálukú jókòó láàyè ẹ̀ wọ́n ń jẹ wọ́n mu ìgúnnukó wá ń ṣeré ó ń jó ijó lóríṣiríṣi àrà lóríṣiríṣi ó ń lọ yìí bẹ́ẹ̀ ni àwọn olórin ń kọ orin lóríṣiríṣi fún tájà ń gbádùn gbogbo ẹ̀ tó ń dùn tó ń lárinrin àṣèyí ṣàmọ́dún gbogbo yín. a ní fi eléyìí ṣàṣemọ àmà ṣe nígbànígbà o. ẹ rí i pé ìgúnnukó yẹn bóyá ga tó ó ti ń wálẹ̀ díẹ̀díẹ̀ bẹ́ẹ̀ ó ń jó ń wálẹ̀ ó ń jó ń lọlẹ̀ díẹ̀díẹ̀ àrà ò ní tán lẹ̀ lára.
ẹ̀rí bọ́n ṣe ń kọ orin tí ìkòkò ń dún tí bẹ̀m̀bẹ̀ ń dún bẹ́ẹ̀ ni ìgúnnukó yìí ló ń jó ijó oríṣiríṣi. Ibi ọdún ìgúnnukó ti orílẹ̀ Ìgànmú ibẹ̀ láti bàtà tí ń ṣe ọdún lọ́wọ́lọ́wọ́ tí ìgúnnukó ń jó tó ń yọ̀ tó ń lọ lóríṣiríṣi tí kòkó ń dún bẹ̀m̀bẹ̀ òní tápà ń lù nílé Olúbísí ọmọ ẹranko yáyò. Ẹni pé ìgúnnukó ó ń ṣeré gidigidi. Ẹ̀rí pé ìgúnnukó ṣeré títí tí ilẹ̀ ti ń ṣú lọ díẹ̀díẹ̀. Bí wọ́n ṣe ń jẹ oyè ti ìyá òòṣà òun ni ẹ̀ ń wò yìí ní ìlú orílẹ̀ Ìgànmú. àtàwọn ẹbí ẹ̀ ẹjọ́ tó ní ọlọ́run máa bọ́ ta ń bí. Láti iléeṣẹ́ Lutasima Record International títí inú fọ́nrán míì láti máa pàdé èmi ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín olóyè Fàtáyà Abíọ́dún Akínmọ́tẹ̀ ló ń dágbére pé ire tá máa pàdé o kò ní bàjẹ́ fún gbogbo wa láṣẹ ọba mi Èdùmàrè. Ẹ kú ọdún ẹ kú ìyèdún gbogbo orílẹ̀ Ìgànmú.